Nàìjíríà lè pín o, but kò ì ṣe àsìkò yìí lọ́lọ́run sì fẹ́ kó pín. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lónìí tó bá máa yé wa, màá ní kí a lọ ka ìwé Proverbs nínú Bíbélì. Proverbs chapter 1 ká bẹ̀rẹ̀ láti bí verse 24. Níbẹ̀ l'Ọlọ́run sọ fún wa wípé nítorí pé òun pè tí a ò dáhùn, òun sọ a ò gbọ́, Ọlọ́run á fi wá sílẹ̀. Ó ní ṣùgbọ́n nígbà tí wàhálà wa bá dé, òun á jókòó lọ́rùn, òun á máa rẹ́rìn. Ọlọ́run ló ń rẹ́rìn báyìí nísìnyí. Àwa kí làwa ń ṣe? Ṣẹ́yìn ń gbádùn ni? À ń pariwo pé ìyà ń jẹ wá. Nígbà tí Ọlọ́run ti pè wá títí tá ò gbọ́. A mú Ọbàtálá, a bẹ̀rẹ̀ sí í sin Ọbàtálá. Ọbàtálá èèyàn ni. Tàbí a mú Ṣàngó, a bẹ̀rẹ̀ sí í sin Ṣàngó. Ká ní Ṣàngó èèyàn ni. Òòṣà kìí ṣe ohun tí èmi fúnra mi lè palẹ̀ mọ́ personally. Àwọn èèyàn tó yí wa ká ni wọ́n lè palẹ̀ mọ́ tí Ọlọ́run bá jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run kó yé wọn. Mo rò bí ìjọ tí mo ń sọ yìí pé a lọ gbé òrìṣà ni mo sọ fún wọn wípé gbogbo ẹ̀yin olóyè yìí tí ń bá kú, ẹni tó bá dandan kó dánwò lára mi inú yín, àwọn náà agbọ́lọ́run lọ́gàá, wọ́n wá máa fọba jẹ, wọ́n á ṣe according to his belief or his religion. Wọ́n á dẹ̀ máa sìn, wọ́n á sìn according to his wishes or his religion. Báwọn family bá ṣe gbé sílẹ̀. So ìyẹn dẹ̀ ti override gbogbo ohun tá ń sọ nísìnyí. As a matter of fact, wọ́n ti criminalize ẹ̀ pé ẹ̀ tí ọba bá kú tán gbé lọ sí kinní tán lọ bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi, wọ́n bá mú wọn náà fẹ́ wọn rárá. Òun lè mọ̀ pé kò sẹ́ni tó máa fẹ́ ṣe yẹn mú. So we have now earned that liberty. God has granted us the wish. Ètò ìdìbò Ọlọ́run ló ní. Ọlọ́run dẹ̀ ti parí iṣẹ́ tiẹ̀. Àwọn èèyàn là ń jà pátá lórí ẹ̀. Ọlọ́run ti mọ̀ bí tí gbogbo ẹ̀ máa já sí. Àwọn èèyàn kàn ń pariwo wípé Buhari ṣe dáadáa, Buhari ò ṣe dáadáa, and so on and so forth. But wọ́n gbàgbé wípé kò sí nǹkan kan ṣo láyé tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run ò mọ̀ sí, tọ́lọ́run ò lọ́wọ́ nú ẹ̀. Àfi ká tẹ̀lé ọ̀nà tọ́lọ́run fẹ́ ká tẹ̀lé. Bàbá ti tẹ̀lé, à ń ṣera wa ni. Ọba ló kàn àti try ẹ̀yin èèyàn, àti try sọ́jà. Ibi tẹ́ ti bẹ̀rẹ̀ nígbà tó padà lọ. Orísun ìjọba, àwọn ọba ló ní ìjọba. Ìjọba bá bẹ̀rẹ̀ sí fi wọ́n pé bàbá yín rèé, kẹ̀dẹ̀ fi wọ́n sípò bàbá. Things will get better. Ọlọ́run mọ ètò tó ń ti ṣe sílẹ̀. Ètò tó ń bọ̀ yìí, ètò ìtura ló máa jẹ́. Ó lè ṣàì jẹ́ immediate, but God has his plan. Nàìjíríà lè pín o, but kò ì ṣe àsìkò yìí lọ́lọ́run sì fẹ́ kó pín.
Ọlọ́run bá dẹ̀ bí ìlérí Ọlọ́run bá dẹ̀ ṣe, there will be no need. Nigeria is going to become a world power. Ọlọ́run bá ṣe tí a bá gbọ́ràn àwa la máa determine ẹ̀. You don't have bad leaders if you don't have bad followers. Ká máa rántí wípé ẹ̀ka ni wá lára igi. A ò gbọ́dọ̀ ya kúrò lára igi ká má bàa gbẹ dànù, ká má bàa jóná, kó má bàa fi wá dáná. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drive TV, driving you around the world.